ó ní tí n bá gbé wá ó láwọn máa mọ̀ báwọn máa pa pé àwọn máa jẹ́ kí n rí gbogbo nǹkan mi tí mo ti lùzù lọ́wọ́ náà ló ṣàlàyé. ọ̀bẹ ni a dẹ̀ fi pa wúmà yẹn. ogun ó fi ọ̀bẹ dú lọ́rùn bẹ́ẹ̀ ni. ọmọ ẹ̀ nǹkan báwo lẹ ṣe pọ̀ mọ́. bẹ́ẹ̀ náà bí a ṣe pa ọmọ náà nìyẹn. kí lẹ yọ lára ẹ̀. ọmọ àwọn ig ló yọ nǹkan lára ọmọ o. kí ló ń yọ. ìyá nǹkan kó yá àwọn físíìsì ìyá rẹ̀ kó sínú ke. wúmà yẹ fún mi pé wúmà tí òun bá mi sọ rèé ọmọ ẹ̀ náà ni eléyìí òkè kí ni ó fẹ́ ṣẹlẹ̀ ó ní kí n wọnú ilé báyẹn kóun tán wọnú ilé kóun yin lọ́rùn sínú ilé ọ̀dọ̀ mọ́. báwo lẹ ṣe arábìnrin àti ọmọ ẹ̀. ìgbà tí ó yá náà mú lọ sínú igbó tán lọ pásà. àwọn ọmọ mi bá ń lọ. kí ni ipa tiẹ̀ ń bẹ̀. ipa tèmi ní ojú pé mo pe àwọn ọmọ méjèèjì yẹn. kí ni àwọn méjèèjì yẹn fẹ́ wá ṣe. ètò ẹja ń. ikú burúkú ló máa kú. àṣẹ pa ádámù. àṣẹ òun ní bá bẹ́ẹ̀ jẹ̀wẹ̀ òlásán ní bá fi mọ̀ tí mo bọ̀ra ẹ bọ̀ra tí ń jẹ́ lọ́dọ̀ ẹ̀. wàyí o ọwọ́ ti tẹ abẹ́rẹ́ Ifá ìyẹn babaláwo tí òun àti Victor tí wọ́n gbìmọ̀ pọ̀ láti pa arábìnrin road safety àti ọmọ rẹ̀ ìyẹn ní ìlú Ìwòye Ìjẹ̀ṣà. bákan náà ọwọ́ ti tẹ Sunday o id àti Tyler kan tí wọ́n jọ mú arábìnrin lọ sínú igbó láti lọ pa. báwo náà ṣe pa arábìnrin yìí báwo náà ṣe tàn wá ṣé ọ̀bẹ náà fi pa ni àbí ìbọn àbí àdá. ẹ wo inú fídíò yìí náà ni ẹ ti máa gbọ́ gbogbo ẹ̀. mo gbàdúrà fún gbogbo àwa tá à ń wo fídíò yìí ní orúkọ Jésù a ò mà ní ṣìrìn tọmọtọmọ a ò ní ṣìrìn o. ẹ wo àwọn ará ìlú Ìwòye náà àwọn náà tó fi gbé ta o wípé abẹ́rẹ́ Ifá kì í ṣe ọmọ Ìwòye Ìjẹ̀ṣà ìyẹn nílẹ̀ Ìjẹ̀ṣà pé kì í ṣe ọmọ Ìwòye Ìjẹ̀ṣà o nítorí pé wọ́n ní ọmọ Òsì Èkìtì ni. inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀ kúlẹ̀kúlẹ̀ bí abẹ́rẹ́ Ifá bó ṣe pàdé àpòpọ̀ mọ́ Victor àti àwọn tó pa á báwo náà ṣe ṣá arábìnrin ìwẹ́lẹ̀wẹ̀lẹ̀ sínú báàfù àti ọmọ rẹ̀ kí ni wọ́n yọ lára ọmọ arábìnrin yìí inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀. ẹ jọ̀ọ́ mo wá fi àkókò ibẹ̀ gbogbo ẹ̀wọ́ tó jẹ́ blogger ẹ má kàn jẹ́ ká máa post fídíò yìí lásán torí pé à ń wá view o ẹ jẹ́ ká fún ọ̀rọ̀ yìí ní follow up ká rí wípé ìjọba dá ẹjọ́ tó tọ́ fún àwọn afurasí tí ọwọ́ ti bà yìí o. ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí yẹn náà ẹ kílìkì lórí subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription o ọwọ́ yín tẹ fi ń bá mi tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin o. Victor Fagelo. o tó ọmọ ọdún mélòó. 36 years. ibo ló ń gbé. Our life. ibo ló ti pàdé Fúnmiláyọ̀. Ògbólúwà. nígbà ọdún wo. 2023. ẹjọ́ ń ṣe ìbádọ́rẹ̀pọ̀ àbí. bẹ́ẹ̀ni. kí ló wá sún ẹ dé nǹkan tí o fi ṣe tó fi pa. ìgbà tí wọ́n ní kí n gbé wá kí mo gbé consultation tán yẹ̀ wò. ibo ló ti make consultation. àwé ló kọ́ wò lórí fún ọ̀lẹ́ lẹ́ẹ̀mejì ló wò ó wò lálàkọ̀kọ́ abẹ́rẹ́ Ifá ó tún àwọn oníyìnkan tó lè ṣẹlẹ̀ pé kí n gbé wá. pé lórí kíni. bẹ́ẹ̀ni ó ní tí n bá gbé wá ó láwọn máa mọ̀ báwọn máa pa pé àwọn máa jẹ́ kí n rí gbogbo nǹkan mi tí mo ti lùzù lọ́wọ́ náà ló ṣàlàyé. kí ló ń parọ́ fún oṣù tí lọ́dọ̀ wà fáà tí wọ́n sọ pé ó ń kádàrá rẹ̀ sọ ó ti kọjá kọjú sẹ́yìn tó bá gbogbo bá ṣe jẹ́ mo sọ fún yín ní ìlọ́dọ̀. ṣé babẹ́rẹ́ Ifá ló sọ fún ẹ pé òun ló ń lo ògo ẹ. bẹ́ẹ̀ ó ní dandan kí n gbé wá. ipò ń lo ògo ẹ. bẹ́ẹ̀ni. kí ni wọ́n fẹ́ wá fi ṣe. ó ní kí n má ti gbé wá ó láwọn máa dáfá fún pípa àwọn máa pa kí n má ti gbé wá. wọ́n sọ fún ìwọ náà dẹ̀ lọ bá ìwọ náà dẹ̀ lọ pè wá. ìgbà tí mo bẹ́ oníṣẹ́ mo lọ wọ́n níbẹ̀. ẹ ṣeun thank you very much. tó ìwọ̀n àti ọ̀gá mi tí orúkọ yìí jẹ́ abẹ́rẹ́ Ifá mi mọ nǹkan tán jọ sọ tipẹ́tipẹ́ náà ni wọ́n ti jọ ń sọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ní ìsìn kan ní bí ìsìn wọ́n ti jọ ń sọ̀rọ̀ tipẹ́ bọ̀tì ní ìgbẹ́ pé èmi iṣẹ́ Tyler ni mo ń ṣe mo máa ń lọ kí n bá dé màá gbà fá lọ́wọ́ wọn torí mo máa ń kọ́ fá lọ́dọ̀ wọn tí n bá ti lọ bí iṣẹ́ tí n bá ti dé màá dọ̀dọ̀ wọn màá gbà fá dán tó tèrè lọ sí ilé ọ̀dọ̀ mi ní on the 2 nínú oṣù kọkànlá ni mo ti ibiṣẹ́ dé ìgbà yẹn ìyàwó mo wá gbọ́ ń gbòòrò pé ìyàwó wọn bímọ ibiṣẹ́ mo ti ń bọ̀ mo wá ní kí n sáré dọ́yé ọ̀dọ̀ ọ̀gá mi wípé ọ̀gá mi ẹ bá rí ká o ọlọ́run àwọ̀ ọlọ́run àdá sí o mo dẹ̀ ṣe débẹ̀ mo bá àwọn àti Victor pẹ̀lú ọmọ obìnrin kékeré kan àti wúmà kan níbẹ̀ àti id
pẹ̀lú Kẹ́hìndé ní ọ̀dọ̀ Who is this man? Collect that phone and give me. ní ọ̀dọ̀ Just collect the phone and give me. ni mo wá bá wọn bẹ̀ mo ṣe bá wọn bẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ yẹ wọ́n ti sọ̀rọ̀ yẹ wọ́n ti parí ọ̀rọ̀ wọn kémi tó dé bọ́gá mi ṣe bọ́n ṣe pè mí nìyẹn pé Sunday mo ní sà wọ́n ní kí n wá bá lọ bá wọn wọ́n bá ṣàlàyé fún mi pé wíwé Victor wípé ọmọbìnrin yìí ló kádàrá wípé Victor wípé ó ti lọ sílé wípé ó lọ dáfá ó lọ sọ́dọ̀ ẹni tó máa ń tẹ àpá tó ń tẹ yan ni wípé ọ̀rọ̀ yẹn káwọn ti rẹ̀ káwọn sọ fún mi wípé ṣùgbọ́n àwọn fẹ́ ṣàlàyé fún bẹ́ẹ̀ pé lọ́jọ́ táwọn fẹ́ tẹ yan ni pé ṣùgbọ́n ọmọbìnrin yẹn ló ń lo kádàrá Victor wípé ṣùgbọ́n kádàrá wípé Victor wá ní kán bá wọn pa àwọn méjèèjì kán bá wọn pa woman yẹn pé kán bá pa woman yẹn wọn ò lè rí oògùn lò nílé ayé pé òun dẹ̀ lè gé èèyàn nílé ayé mo á ní ọ̀gá ṣé ó yẹ ọ̀gá náà ẹ mọ̀ ní ìmọ̀ kan tán ti jọ sọ tó ti wà láàrin wọn bọ́gà náà ṣe ní ọ̀dà wípé dídán mo gbúdọ̀ ṣe o pé mo ti gbọ́ sí náà nìyẹn mo dẹ̀ ti gbọ́ sí náà nìyẹn o pé kò síbi tí mo ń lọ tí n bá ṣe pé wàhálà ni mo náà gbà àìjẹ́ mi ò ṣe eré ilé ayé ọmọ ti dọ́dọ̀ yín irú kan báyìí wọn ní kò sí wàhálà pé gbogbo ètò ti tò kò sí wéwu kò sí problem kí n fọkàn mi balẹ̀ pé kò sí wàhálà nínú ọ̀gá wàhálà ni gbogbo nǹkan ilé. báwo ló ṣe pa. Victor ló tóró mọ ní Victor ló torí woman yẹn gan bóyá wọn ti fi nǹkan lù gan ni mi ò yé mi bóyá wọn yọ̀ gan náà fi bẹ́ẹ̀ mi gan sọ̀rọ̀ ọgbẹ́ mi gan ò yé mi mo sá mọ̀ pé lójú ẹsẹ̀ yẹn ọmọ yẹn bìnrin yẹn ti ó ti di Victor sá tòrò mọ́ jọ ń lọ́mọ́ra títí a fi mu dé ìdí ibi tí ìsàlẹ̀ ibi tí inú igbó ibi tí apá woman yẹn sí ni ọ̀bẹ ni a dẹ̀ fi pa woman yẹn. ogun ó fi ọ̀bẹ dú lọ́rùn bẹ́ẹ̀ ni. ọmọ ẹ̀ ńkọ́ báwo lẹ ṣe pọ̀ mọ́. bẹ́ẹ̀ náà bí a ṣe pa ọmọ náà nìyẹn. kí lẹ yọ lára ẹ̀. ọmọ àwọn ig ló yọ nǹkan lára ọmọ o. kí ló ń yọ. ìyá àkànkó ìyá àwọn fífìsì ìyá rẹ̀ kó sínú ke. ẹ yọ nǹkan kan lára ìyá. yọ nǹkan kankan lára ẹ̀. Dáramọ́lá ẹ̀sùn apànìyàn ni wọ́n fi kàn mí. Victor tó wá sílé ọ̀dọ̀ mi ẹnìkan wà wọ́n pè ní Dáre ló gbé wá sílé ọ̀dọ̀ mi ló fi mọ̀ mí kì í ṣe TikTok ló ti mọ̀ mí rárá Dáre ló gbé wá sọ́dọ̀ mi ìgbà tó dẹ̀ dé ọ̀dọ̀ mi àkọ́kọ́ ti jọ ń ṣe tẹ́lẹ̀ kó dọ̀dọ̀ mi kó kí mi kó tún padà kó tún máa lọ wọn àti Dáre yẹn ń lùlù ó ń lu gángan ó máa ń ṣeré patí so ìgbà tí ó wá yá ó wá pè mí lórí fóònù lọ́jọ́ kan nínú oṣù tí a lò tán yẹ ó wá lóun máa fẹ́ bá mi sọ̀rọ̀ àṣírí pé òun ṣe ògbóni òun ṣe aró ẹ̀fù pé ọ̀rọ̀ tóun dẹ̀ fẹ́ sọ yìí pé ọ̀rọ̀ awo ni kódà ìró ni mo ró jáde nínú yàrá nígbà tí ó dé torí bọ̀bọ̀ yẹn mo mọ̀ tó gbé wá sílé ọ̀dọ̀ mi nígbà tó wá gbé wá kíní ló wà nídìí mi tó wẹ̀ ó wá ní kí n mú fóònù mi kí n mú rin jìnnà òun náà mú fóònù ẹ̀ ó lọ fún bọ́ọ̀ì Dáre yẹn dání ó wá jókòó sínú tẹ́ǹpù mi ibi tá a ti wá jókòó sínú tẹ́ǹpù ó wá ṣàkọ́kọ́ wàásù lọ ó kọ́kọ́ fi gbogbo nǹkan búra pé kí n gbà òun lágbàtàn kí n ṣe kinní kan ó wá ní òun lọ ibì kan lọ́dọ̀ àfà gẹ́gẹ́ bó ṣe sọ fún mi ò ní parọ́ mọ́ ìṣẹ̀dá ẹ̀ ó lóun lọ bẹ̀ ó ní wọ́n sọ pé òun obìnrin kan tóun fẹ́ kó obìnrin yẹ kó òun fẹ́ kó wà ní Abẹ́òkúta pé òun ló ń lo ògo òun pé tóbìnrin yẹ ò bá dẹ̀ kú pé òun ò lè rí ògo òun lò pé nǹkan ti bàjẹ́ fún òun tipẹ́tipẹ́ so ibi tí èmi fi ọkàn sí níbẹ̀ yẹn torí pé ọ̀pọ̀ èèyàn bẹ́ẹ̀ máa wá tí a kàn gba owó ọwọ́ wọn tá ní kán báwọn ṣoògùn ìgbà kan àwo kan ibi tí èmi fi ọkàn sí nìyẹn mo wá ní tó bá ti tó àkókò kó wá ó wá ní òun ò tí ì ṣetán mo ní tó bá ti tó àkókò kó yọjú sí mi so mo wá wà ní hospital ó wá tó bí on 31 yẹn mo wá wà ní hospital lọ́dọ̀ ìyàwó mi tó bímọ ní on 31 ó wá ní on 1 that's Saturday ó kàn déédéé dé bí nǹkan bíi aago 8 èmi gan ò sí nínú ilé ó wá fi òru wá gbé wúmà yẹ wá sí ọ̀dọ̀ mi wá ń pè mí kíkan pé òun wà nílé ọ̀dọ̀ mi a lè ríra o èmi wà ní hospital lọ́dọ̀ ìyá mi ò tiẹ̀ sọ pé mo wà lọ́sibítù fún mo ní ṣùgbọ́n a lè ríra ó wá ní báwo ló ń ṣe fẹ́ rìn báyìí ní alẹ́ mo ní bóyá kán lọ gba hòtẹ́ẹ̀ kán lọ sùn sí hòtẹ́ẹ̀ so pé ó dọ̀la kí n tó lè rí anybody nígbà tí ilẹ̀ mọ́ lọ́jọ́ Sunday mo wá wálé lóru yẹ mo wá sùn ìyàwó mi wà lọ́sibítà torí àwọn ṣe operation fún mi nígbà tí mo wá dé ní ọjọ́ kejì ló wá ń pọ́ǹtì wúmà yẹ fún mi pé wúmà tí òun bá mi sọ rèé ọmọ ẹ̀ náà ni èlé òkè
kí ni ó fẹ́ ṣẹlẹ̀ ó ní kí n wọnú ilé báyẹn kóun tán wọnú ilé kóun yin lọ́rùn sínú ilé ọ̀dọ̀ mo ní kì í ṣe inú ilé mi rárá torí mo ti kọ́kọ́ bó ṣe kọ́kọ́ dé yẹn mo ti kọ́kọ́ gba mọ́tò ẹ̀ gan mọ́tò Victor mo kọ́kọ́ lọ sí hospital lọ́dọ̀ ìyàwó mi mo kọ́kọ́ lọ yọjú sí wọn mo kí wọn mo ṣe. ìlọ ti ìyàwó ẹ̀ sílẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ mí báyìí. sọ wá sọ pé àyìn lọ́rùn mo ní láyé mo ní ò lè yin ní ọrùn mo pe ID mo pe mo pe gorí ìtẹ́ ló bá mi pe ID yẹn ni wọ́n bá mi nínú ilé kí n tó dé láti hospital yẹn náà ṣáà ti délé wọ́n á dábàá kan lọ́wọ́ mi ìmọ̀fá tí wọ́n ń dá so ìgbà tí mo wá sọ̀rọ̀ yẹn lójú àwọn yẹn pé ẹ̀gbọ́n kan tí arákùnrin yìí bá mi sọ ni àwọn yẹn wá sọ fún mi pé kí n má má ṣe nǹkan tí ò bá ti ní ṣe kìíní o so ibi tí àwọn yẹn wá sọ pé kán kọ́kọ́ lọ dáfá lé ní orí pé àwọn máa fìfá lé lọ so àwọn fìfá lé wúmà yẹn àwọn kìfá fún Victor pé nǹkan tó gbé wá sí ibi yìí o pé ifá tá a dá èjì ògbè ni pé ọjọ́ márùn-ún èní ni ọ̀rọ̀ yìí lè ṣeé ṣe pé kò lè ṣeé ṣe ní èní so Victor ṣáà fi agídí ó wá dúró mọ́ mi lọ́rùn bíi ìṣọ̀rùn. báwo lẹ ṣe pa arábìnrin yìí. so yes sir. ìgbà tí ó ṣàwá dúró ẹjọ́ ẹ má bínú sà ìgbà tó ṣàwá dúró yẹ so mo wá pé òpópá ẹ̀ náà ni Sunday dé. báwo lẹ ṣe arábìnrin àti ọmọ ẹ̀. ìgbà tí ó yáná mú lọ sínú igbó tán lọ pásà. àwọn ọmọ mi bá ń lọ. kí ni ipa tiẹ̀ ń bẹ̀. ipa tèmi ní ojú pé mo pe àwọn ọmọ méjèèjì yẹn. kí làwọn méjì yẹn fẹ́ wá ṣe. kí ló sọ fún àwọn náà ló wá pa wúmà yẹn. kí ló sọ pé iṣẹ́ wo náà sọ fún fẹ́ ṣe. mo sọ fún wọn pé kán gbọ́ nǹkan tí arákùnrin mi ìmọ̀ ìgbà tán jọ àgbè. wọ́n á dé ní ọjọ́ kejì ló wá ń pọ́ǹsì wúmà yẹn fún mi pé wúmà tí òun bá mi sọ rèé ọmọ ẹ̀ náà ni eléyìí òkè kí ni ó fẹ́ ṣẹlẹ̀ ó ní kí n wọnú ilé báyẹn kóun tán wọnú ilé kóun yin lọ́rùn sínú ilé ọ̀dọ̀ mo ní kì í ṣe inú ilé mi rárá torí mo ti kọ́kọ́ bó ṣe kọ́kọ́ dé yẹn mo ti kọ́kọ́ gba mọ́tò ẹ̀ gan mọ́tò Victor mo kọ́kọ́ lọ sí hospital lọ́dọ̀ ìyàwó mi mo kọ́kọ́ lọ yọjú sí wọn mo kí wọn mo ṣe. ìlọ ti ìyàwó ẹ̀ sílẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ mí báyìí. báwo lẹ ṣe arábìnrin àti ọmọ ẹ̀. ìgbà tí ó yáná mú lọ sínú igbó tán lọ pásà. àwọn ọmọ mi bá ń lọ. kí ni ipa tiẹ̀ ń bẹ̀. ipa tèmi ní ojú pé mo pe àwọn ọmọ méjèèjì yẹn. kí làwọn méjì yẹn fẹ́ wá ṣe. kí ló sọ fún àwọn náà ló wá pa wúmà yẹn. kí ló sọ pé iṣẹ́ wo náà sọ fún fẹ́ ṣe. mo sọ fún wọn pé kán gbọ́ nǹkan tí arákùnrin mi ìmọ̀ ìgbà tán jọ àgbè. wọ́n jọ àgbè. o tó ọmọ ọdún mélòó. 36 years. ibo ló ń gbé. Our life. ibo ló ti pàdé Fúnmiláyọ̀. Ògbólúwà. nígbà ọdún wo. 2023. ẹjọ́ ń ṣe ìbádọ́rẹ̀pọ̀ àbí. bẹ́ẹ̀ni. kí ló wá sún ẹ dé nǹkan tí o fi ṣe tó fi pa. ìgbà tí wọ́n ní kí n gbé wá bí mo gbé consultation tán yẹ̀wò. ibo ló ti make consultation. àwọn èlò ọkọ̀ wò lórí fún lẹ́ẹ̀mejì lówó ó wò lálàkọ̀kọ́ abẹ́rẹ́ ifá ó tó ó ní nǹkan tó lè ṣẹlẹ̀ pé kí n gbé wá. pé lórí kí ni. bẹ́ẹ̀ni ó ní tí n bá gbé wá ó láwọn máa mọ̀ báwọn máa pa pé àwọn máa jẹ́ kí n rí gbogbo nǹkan mi tí mo ti lùzù lọ́wọ́ náà ló ṣàlàyé ẹ̀. kí ló ń parọ́ fún oṣù tí lọ́dọ̀ wà fáà tí wọ́n sọ pé wọ́n kádàrá rẹ̀ sọ ti kọjá gbogbo kọjú sẹ́yìn tó bá gbogbo bá ṣe jẹ́ mo sọ fún mi lọ́dọ̀ ẹ̀. ṣé bàbẹ́rẹ́ fá ló sọ fún ẹ pé òun ló ń lo ògùn ẹ. bẹ́ẹ̀ ó ní dandan kí n gbé wá. ipò ń lo ògùn ẹ. bẹ́ẹ̀ni. kí ló fẹ́ fi ṣe. ó ní tí n bá ti gbé wá ó láwọn máa dáfá fún pípa àwọn máa pa tí n bá ti gbé wá. wọ́n sọ fún ìwọ náà dẹ̀ lọ bá ìwọ náà dẹ̀ lọ pè wá. ìgbà tí mo bẹ́ oníṣẹ́ mo lọ́wọ́ sí ibẹ̀. ẹ ṣeun thank you very much. ó máa yẹn gan bóyá àwọn ti fi nǹkan dùn gan ní mi ò yé mi bóyá wọn yàn gan fi bẹ́ẹ̀ mi gan sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi gan ò yé mi mo sá mọ̀ pé lójú ẹsẹ̀ yẹn ọmọ yẹn bìnrin yẹn ti ó ti di kòmpútọ̀ sàtòrò mọ́ jọ ń lọ́mọ́ra yìí tí a fi mú dé ìdí ibi tí ìsàlẹ̀ ibi tí inú igbó ibi tí apawúmá yẹn sí ni ọ̀bẹ ni a dẹ̀ fi pawúmá yẹn. ogun o fi ọ̀bẹ dùn lọ́rùn. bẹ́ẹ̀ ni. ọmọ ẹ̀ nǹkan báwo lẹ ṣe pọ̀ mọ́. bẹ́ẹ̀ náà bí a ṣe pọ̀ ọmọ náà nìyẹn. kí lẹ yọ lára ẹ̀. ọmọ àwọn id ló yọ nǹkan lára ọmọ o. kí ló ń yọ. ìyá nǹkan kó yá àwọn físíìsì ìyá rẹ̀ kó sínú ke. yọ nǹkan kan lára ìyá. yọ nǹkan kankan lára ẹ̀. àwọn kó sínú ke wọ́n ti kó sínú ke náà. alọ́ níbẹ̀ tí Victor wá pè tó ní kí dé ọ̀gá mi kó tán. ikú burúkú ló máa kú. àṣẹ. ayé pa ádámù. àṣẹ. olórí ní bàbá ìjẹ̀wẹ̀. ọ̀làsàn ní láti mọ̀ kí mo bọ̀rẹ̀. ẹ bára ti ń jẹ́ lọ́dọ̀ ọ̀pá òun. àṣẹ. ikú ìyá ló kú o. àṣẹ. 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 tó bá fi dé. àṣẹ bẹ́ẹ̀.
àṣẹ. ayẹyẹ kí la fẹ́ ṣe bẹ́ẹ̀ níbí yìí. ó yẹyẹ wọ́n fẹ́ sọ̀rọ̀. kò nídìí àwọn èèyàn tájọ sọ̀rọ̀ náà tààrọ̀ lánàá wà mí. bó lẹ ṣe jẹ́. mo jẹ́ olóyè lórí ọmọ ìlú Ìwòye Ìjẹ̀ṣà Kingdom. ariyin tí ẹ̀ ń fi ẹ̀hónú kílẹ̀ fi ẹ̀hónú. bẹ́ẹ̀ ni à ń fi ẹ̀hónú hàn lórí àfúrásì babaláwo tí ó pa èèyàn nílùú Ìwòye Ìjẹ̀ṣà. kí ni ẹ̀yin fi ẹ̀hónú hàn lé lórí ìṣẹ̀lẹ̀ yìí. inú wa kò dùn sí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú yìí torí pé láti ìgbà tá a ti wà nílùú Ìwòye ohun búburú bẹ́ẹ̀ lè kò ṣẹlẹ̀ rí àgbà tí àwọn babaláwo yìí wọ ìlú wọn dẹ̀ ń sọ ọmọ ìlú Ìwòye Ìjẹ̀ṣà ọmọ Èkìtì náà ti wá tán fẹ́ ba ìlú wa jẹ́ so inú wa ò dùn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí obìnrin yẹn àti àwọn ẹbí ẹ̀ bó ṣe pa ìyá tán dẹ̀ pa ọmọ òun ló mú kí inú bí àwa ọ̀dọ́ ìlú pé kí ló ṣẹlẹ̀ nílùú rẹ̀ àwọn kan báyìí ò ṣẹlẹ̀ rí òkun là á bọ nílùú Ìwòye òkun dẹ̀ ń gbé wá kò sí wàhálà à ń fi èèyàn bọ òkun òwe ajọ́ta ti wà ní ìtàn bàbá ti wà níbi òṣogun apààyàn gbà táwọn babaláwo ìdélùú yìí wọ́n fẹ́ fa ìlú jẹ́ máa lórí òun ló mú kí àwa ọmọ ìlú nílé lóko ká gbé ìgbésẹ̀ tá a gbé pé inú wa ò dùn sí o bẹ́ẹ̀ ni àwa náà ò lè faramọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí pé àfaramọ́ kéèyàn máa pààyàn kò sí àpààyàn nílùú wa nílùú Ìwòye àlàáfíà là ń gbé látìgbà tí ìlú Ìwòye ti bẹ̀rẹ̀ kò sẹ́ni tó gbọ́ burúkú sí wa rí tó jẹ́ ìyàlẹ́nu fún wa pẹ̀lú àwọn afurasí tán dé ìtàn fún pé wọ́n pààyàn nílùú yìí tán dẹ̀ fẹ́ borúkọ ìlú yìí jẹ́ òun ló mú kí àwa ọ̀dọ́ ká jáde sí ìta pé ìlú wa ìlú àlàáfíà ni ìlú tó fi oya tó gbá èèyàn mọ́ra ni tí a kì í pààyàn tá a kì í ṣe burúkú níbẹ̀ ìdí tá a fi jáde nìyẹn. ìlú Ìwòye wà ní ìjọba mi lórí adé. bẹ́ẹ̀ ni sà. ẹni tí ẹ sọ pé wọ́n fẹ̀sùn kàn gẹ́gẹ́ bí apààyàn tí ẹ sì fẹ́ ọ̀nà rẹ̀ lórí ẹni babaláwo ni. babaláwo ni sà. àwọn yẹn sọ pé òun ló lórí awo ìlú yìí ṣé bẹ́ẹ̀ ni. rárá àti ẹ̀mọ́ tó jọ́ lórí inú wọn ṣùgbọ́n sáàmù pé babaláwo ni wọ́n àwọn àwọn bá wọn kì í ṣe olórí awo ìlú yìí wọ́n dá dúró láàyè wọn tán ṣiṣẹ́ bí wọn. orúkọ ẹni tó gbé Dáramọ́lá abẹ́rẹ́ ifá. abẹ́rẹ́ ifá Gbóyèga Dáramọ́lá abẹ́rẹ́ ifá kì í sọmọ ìlú Ìwòye ọmọ òsì Èkìtì ni ó ti wá bá fẹ́ bá lùwà jẹ́ Ọlọ́run kó bá dọ́rọ̀kọ̀ lùwà padà. àyè tá a kọ́ bá kọ́lẹ́jì Ìwòye ìyá ọ̀rọ̀ lórí ọ̀gá tí ó bá jọ kọ́ ọ̀rọ̀ lórí ìlú wà ní mísọ́. Bẹ́ẹ̀ babaláwo ló ní Ìwòye. Ó yá dàda wá gbà. Yóò ṣe ti tó. Bẹ́ẹ̀ lọ́nà. Bẹ́ẹ̀ lọ́nà. Ọ̀rọ̀ ńlá lè já. Ọ̀rọ̀ ńlá lè já. Ẹ̀yin tẹ́ ń pàṣẹ wà tẹ́ ìjọ lè gbà. Ọ̀rọ̀ ńlá lè já. Ó yá. Ó yá máa bọ̀ ẹgbẹ́ náà lè jà alálógún ẹ̀rọ ìjọba àdúgbò ọ̀pá àgbẹ̀dá o. ọmọ Ìwòye bí kiri o. wá ìjà o wọ́n ní wà àti pàṣẹjẹ́ ṣùgbọ́n torí àwọn èèyàn búburú tá a pààyàn nílùú rẹ̀ yìí ológun ajáde wípé a ò fẹ́ wọn mọ́ nílùú Ìwòye a ò fẹ́ babaláwo pààyàn mọ́ nílùú Ìwòye a ò fẹ́ àwọn olórí búburú ọlọ́pàá ní ìjẹ́ nílùú Ìwòye kí babaláwo kan máa lọ Ògún làìbọ ní Ìwòye òkú dẹ́ gbé a ọ̀bẹ ènìyàn bọ òkú nílùú Ìwòye àlàáfíà ni òkú mú wá nítorí jẹ́ babaláwo kan kẹ́rù ẹ̀ kan máa lọ àtọ́lówó àtẹlẹ́yìn rà kan mọ́ nílùú Ìwòye ọkọ̀ bọ̀ ìdílé oko lọ́sọ̀ bẹ́ẹ̀ o ìrí dàbí ìrí bẹ́ẹ̀ láwòye. aṣọ bẹ́ẹ̀. ìrí dàbí ìrí bẹ́ẹ̀ láwòye. ìrí dàbí ìrí bẹ́ẹ̀ láwòye. Agúnlé alọ́wọ́ o. Gbogbo rẹ̀ abẹ́ ajáde lónìí lórúkọ Jésù ìbànújẹ́ ni wọ́n lérí ayé. Àmín Jésù. Ìwọ́nú lérí ayé o. Àmín. Àmín ti tẹ̀gbẹ́ o. Àmín. Àbálọ́rẹ̀ àbàbọ̀ rẹ̀. Àmín. Ìjàkadà kọ́ bá wọn agbábí á sí ìlú Ìwòye. Kọ́ bá wọn agbọ́rúkọ ìlú Ìwòye jẹ́. Lórúkọ òkú Ìwòye á kun nínú. Àṣẹ. Ẹ bá lé ṣe ìgbọ̀nsẹ̀ nínú yìí. Àṣẹ. Ọgbẹ́wẹ́ máa ṣe é gbé. Àṣẹ. Àṣẹ. Ìjọba kan ṣe burúkú nínú Ìwòye kan fẹ́ bọ́rúkọ rí ajẹ́. Omi bá tẹ̀sán bẹ́ẹ̀ kojú èyí. Bẹ́ẹ̀ni. Àṣẹ. 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 Gbogbo ọmọ ìlú Ìwòye kan wà ní
dálẹ̀ a máa lọ rẹ̀ a máa bọ̀ rẹ̀ o. Àṣẹ. wọ́n ní kókó ẹnìkan ni wálé o. Àṣẹ. lágbá Olódùmarè á lè bọ́ sọ́wọ́ o. Àṣẹ. ọ̀dọ́ náà máa dájú lórí ya gbogbo rábí ṣe bí ọmọ àrí ìrètí láyé. Àṣẹ. Àṣẹ. Bẹ́ẹ̀ ni o. ìlú òyà gúnlé alọ́wọ́. Àmín. Ẹ ṣé o. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Àwọn sọmọwòye Èkìtì ni wọ́n o. Iṣu Èkìtì ni wọ́n o.